àtúndé bá a ṣe ń dé láti iléeṣẹ́ Afárí Ogun TV. Tá a bá ń sọ̀rọ̀ nípa òrìṣà nílẹ̀ Yorùbá, òrìṣà lé lógún, òrìṣà lé lọ́gbọ̀n, òrìṣà lé nígba. Àmọ́ o, òrìṣà kan bẹ tí wọ́n ń pè lóró. Òrìṣà àbẹ̀rù ní jìgbìnìjìgbìn ní òrìṣà tí ń dẹ́rù bà kọ̀mẹ́sì awo. Ìlú Ìdọ̀fín náà láwà lábẹ́ àsíá bàbá wa Balógun Gbádébọ̀ Stephen, ẹni tó jẹ àrò ẹlẹ́ẹ̀kẹtàdínlógójì nílùú Igbó Ọ̀rà lónìí. Ẹni tó ṣe agbátẹrù Orò festival ti 2022, orúkọ ẹ̀ náà ni ẹ̀gbọ́n wa Bámiṣé Ahmed Ọ̀kẹ́. Ìdọ̀fín Èpè Ọ̀jà ò ní bàjẹ́ o, ìlú Igbó Ọ̀rà ní ò ní dàrú láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ọdún àyàbò kò ní yakọ fún gbogbo wa.